nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ bà tiwa jẹ́ o. Àwọn oníṣẹ̀ṣe kọ́ ló bà tiwa jẹ́, kìrìsìtẹ́nì kọ́ ló bà tiwa jẹ́. Bàbá Mufti Ìwó àti àwọn tó kù, ẹ̀yin lẹ bà tiwa jẹ́. ẹ̀yin lẹ bà tiwa jẹ́ o, ẹ̀yin lẹ bà tiwa jẹ́, ẹ̀yin aṣíwájú wa nínú ẹ̀sìn Islam lẹ bà tiwa jẹ́. Alhaja Mariam Balógun wọ́n ti sojú abẹ níkò, wọ́n ní bàbá wí a máa kú, tá a bá sì wí náà ọ̀run là ń lọ. Káfẹ́ kan sòótọ́ lẹ́ẹ̀kan náà pé ẹ̀yin lẹ bà tiwa jẹ́. Èmi ò sí níbẹ̀ o, èmi ò sí níbẹ̀. Ó kàn jẹ́ pé bí Alhaja Mariam bí wọ́n ṣe sọ, mo kàn ní láti bá wọn sọ bẹ́ẹ̀ ni. Èmi ò kì í ṣe mùsùlùmí, kìrìsìtẹ́nì lèmi, ọmọlẹ́yìn Kristi lèmi. So ẹ̀yin mùsùlùmí, àwọn olórí yín ló bà tiyín jẹ́. Ohun tá Alhaja wá rí lọ́bẹ̀ tí wọ́n fi wá rọwọ́ tí wọ́n fi sọ̀rọ̀ yìí, ẹ wá lọ gbọ́ báyìí sìn. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral gan. Màá tún wá mú àwọn fídíò kan wá lẹ́yìn ìgbà tá Alhaja bá sọ̀rọ̀ tán láti fi ìdí ẹ̀ múlẹ̀ àwọn ẹ̀rí wípé lóòótọ́ àti lódodo àwọn olórí nínú ẹ̀sìn Islam, àwọn olórí yín ẹ̀yin mùsùlùmí, àwọn ló bà tiyín jẹ́ lóòótọ́ àti lódodo. Ẹ máa rí àwọn fídíò yẹn náà. So ẹ má jẹ́ kí fídíò yìí, ẹ má jẹ́ kó bọ́ sí àpò ìbínú yín. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá fẹ́ràn òtítọ́ nínú ẹ̀yin mùsùlùmí, mo mọ̀ pé ẹ ní kórìíra Alhaja lórí nǹkan tí wọ́n sọ yìí, lórí fídíò tí wọ́n ṣe yìí. Ẹ ní kórìíra wọn, ẹ máa gbà pé lóòótọ́ òótọ́ ni wọ́n ń sọ fún yín, lóòótọ́ àti lódodo. Nítorí náà ẹ wá lọ wò ó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ jẹ́ kó lọ viral gan, yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ lè mọ́ láìkẹ̀, bọ̀tù òdodo ọ̀rọ̀ ni. Àjẹ́kẹ́ lánàá, ọmọ kú lónìí. Gbogbo ayé náà rò pé àjẹ́ àná ló pọ́mọ jọ. Bàbá Mufti Ìwó àti ẹ̀yin tó kù, ẹ̀rí bí tẹ́ bá ti àwa mùsùlùmí jẹ́ dé nílẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ bà tiwa jẹ́ o. Àwọn oníṣẹ̀ṣe kọ́ ló bà tiwa jẹ́, kìrìsìtẹ́nì kọ́ ló bà tiwa jẹ́. Bàbá Mufti Ìwó àti àwọn tó kù, ẹ̀yin lẹ bà tiwa jẹ́. Nǹkan tí ó kàn wá ò lẹ́ ń gbélé wa lórí. Wá sí líle kankankankankan. Ẹ lọ wo iye ọ̀nà tí wọ́n ti prescribe ogun nínú Bible. Ṣùgbọ́n nítorí tó jẹ́ pé àwọn èèyàn wa, àwọn èèyàn wọn, they walk on the bridge of peace. Bridge of peace òun ni àwọn kìrìsìtẹ́nì ti rìn. Ṣùgbọ́n ẹ̀yin bàbá Mufti Ìwó àti ẹ̀yin kọ̀ọ̀kan, ẹ lè já ogun, ṣùgbọ́n ojoojúmọ́ lẹ ń fi ẹnu lásán pé ogun. Bóyá kò yé yín ni, kò yé wa. Bóyá kò yé yín, kò yé wa. Ọjà tẹ́ tí ẹ̀ dá sí Ìwó nígbà kan, ọjà náà dà. Ọjà ń dà. Àtúbọ̀tán ṣe pàtàkì, ó ṣe kókó. Ìgbà tí wọ́n sọ pé àwọn Ọ̀yọ́ abduction, pé wọ́n sọ wípé nǹkan tí àwọn fẹ́ kan implement àwọn mọ́ òfin, mọ́ ibi táwọn ọmọ èèyàn gbé lọ, wípé wọ́n fẹ́ kí wọ́n implement Sharia law. Nígbà tó jẹ́ pé in tí ò kàn yín, in tí ò tán ìṣòro ìlú wa, òun lẹ fi ń ṣe. Gbogbo ibi tá a wà yìí òní mùsùlùmí wà. Òfin tí wọ́n bá ń lò nílùú èèyàn òun náà fi máa dájú èèyàn. Kí ló dé tẹ́ ẹ fẹ́ kí Nàìjíríà ní òfin méjì? Ẹ fẹ́ kan ní Sharia, ẹ fẹ́ ká ní normal òfin, torí kíni? Ẹ̀rí bí tẹ́ bá ti wá jẹ́ dé. Gbogbo nǹkan lónìí orí mùsùlùmí ni. Gbogbo èèyàn sì mọ̀. Kódà ẹlòmíì tó bá débi tó ti ṣaburú yóò sì ṣéǹjì orúkọ rẹ̀ sórúkọ mùsùlùmí. Bá tó jẹ́ pé wáàsí peace ò jáde lẹ́nu yín. Kò sí wáàsí ìfọ̀kànbalẹ̀. Wáàsí líle. Ṣé kéwù tí yín ju tàwọn bàbá Ádámù lọ ni? Ṣé kéwù tí yín ju tàwọn bàbá Kàmáàdín lọ ni? Ẹ̀yin kan náà lẹ tún kọ́ ọmọ kalẹ̀ tẹ́ ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa fi dàjà. Ṣé kan fún wọn ń jà wọn? Ẹ̀rí bí bẹ́ẹ̀ tẹ́ bá ti wá jẹ́ dé. Ní ìsinyìí àwa mùsùlùmí ní fọkànbalẹ̀. Ẹ̀yin gan ò ní fọkànbalẹ̀. Bàbá Mufti Ìwó, ẹ̀yin gan ẹ̀ ní fọkànbalẹ̀. Sẹ́ẹ̀rí lónìí. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ State. Wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe Sharia council, ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. Ẹ̀yin brothers, ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú. Ẹ máa lọ sílé ògbó látàáyé.
àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yẹ fi burú lọ́rùn yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà táàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìmọ̀ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya sẹ̀ríà tẹ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe fi ẹbí wọ́n náà ṣe customary court òfin tí ògùnláka yìí bá gbé kalẹ̀ àti ìtùláàlú ẹni máa lò bẹ́ẹ̀ lórí ìlú burú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Sharia Council lọ́bẹ̀ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ rí launch ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà ká draft letter ká ìpọlọ́pàá sí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹ bá wá ń bá ọ̀tọ́lọ́pàá ọ̀bàdì gbàmú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mẹ́tọ̀ wà pa dáadáa ẹ lọ launch ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọ̀rọ̀ yòókè wíwò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀dàgbọ̀n gbọ́dọ̀ pàṣí wa wọ́n náà bẹ̀rẹ̀ lọ́jẹ̀ kéde tí ẹ̀rọ pé èsù láàrín àtòkù lákàáyé ẹ̀kọ́ Susan àwọn náà bẹ̀rẹ̀ lọ́jẹ̀ lọ́jẹ̀ lọ́wọ́ lò. Praise the Lord. Àwọn ọmọ Ọlọ́run tí ẹ bá ń wo fídíò yìí ẹ máa sọ pé Jesus is the only way ká dẹ̀ máa bá wa share. Ṣé ẹ lè fi sí comment section pé ewu ní Islam. Ẹ wo bó ṣe ń ranjú hàn nígbà tí ajá ṣẹ̀ṣẹ̀ bímọ tí wọ́n á ká àwọn ọmọ ẹ̀. Àwọn èèyàn ń sọ wípé ṣẹ̀ríà yìí kò ń ṣe òfin tó dáa nídìí ẹ̀. Best way tẹ́lẹ̀ gbà sọ pé fẹ́ gbé wá ó gbúdọ̀ ṣẹlẹ̀ òun ni action yìí ó fi hàn wípé jàgídíjàgan ẹ máa padà fi kíní yẹn dálẹ̀. Ẹ jẹ́ ká wo nọ́ọ̀tì lọ́ọ̀ yẹn níbi tí ṣẹ̀ríà ti múlẹ̀ ìròyìn ayọ̀ là ń gbọ́n bẹ̀ lẹ́fdìd àbí àwọn tí ò jẹ́ Christian bẹ́ẹ̀ àìmọye àwọn tó jẹ́ Christian bẹ́ẹ̀ sáwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn àìmọye àwọn èèyàn tó ní property bẹ́ẹ̀ yẹn wọ́n padà sílẹ̀ torí pé wọ́n ń sá fún ẹ̀mí wọn tí wọ́n sá kúrò. Ní denomination tí mo lọ wọ́n gé orí wòlíì wọ́n fi áǹgì ọ̀pá ẹ̀ wọ́n ń gbé káàkiri. Àwọn tó gbé ṣẹ̀rí àdáni lọ́hùn wọ́n lálàáfíà wọn ò ní sinmi nǹkan yẹn lè gbé bọ̀ bí system ọ̀pẹ nídìí ṣẹ̀rí à láì tẹ́ ìgbàbẹ̀ yẹn lọ. Afghanistan, Iraq, Iran, Somalia, Lebanon, Libya gbogbo àwọn ọbẹ̀ yẹn Egypt wọ́n lo ṣẹ̀rí àbẹ̀ ẹ̀ ṣe travel kẹ́ gbàbẹ̀ lọ. Àwọn èyí dẹ̀ sọ wípé àwọn ò fẹ́ kíní torí pé wọ́n rí iṣẹ́ aburú tó wà nínú ẹ̀. Ẹ wá wo èyí náà tẹ́ fẹ́ sọ pé kán gbé wá wọ́n bí i dá wọ́n tẹ́wà wọ́n lè dá ọ̀ tó ìyẹn fi hàn wípé kò sí nǹkan eré kan tí kíní yẹn máa bí torí tá a bá fi ìjà gbé wá nǹkan yẹn ò gbádùn ni because tó bá gbádùn wọ́n ń fọ̀sẹ̀ léyàn lórí. Ẹ̀yin mùsùlùmí àwa kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká la ojú wa òfò ní ṣẹ̀ríà o gbogbo ẹni tó bá gbà á wọ́n máa ń ṣòfò ní orú ẹ̀lẹ́rí náà tì. Oore ọ̀fẹ́ ní Kristi Jésù o gbogbo àwọn tó bá gba Kristi wọ́n máa ń léyà ẹ̀ nípẹ̀kun. Ẹ gbé méjèèjì yẹ̀ wò kẹ́ ẹ rò síra wọn. Ìwé Jeremáyà ni ẹ dúró lójú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbani ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ṣẹ̀ríà tó ń gbé bọ̀ kì í ṣe tó lè mú ìsinmi o gbogbo alágbárò gbòdìyàn tó ṣẹlẹ̀ lóyún Ògbómọ̀ṣọ́ kí ni assurance pé kì í ṣe tó nípa àwọn èèyàn reject ṣẹ̀ríà ló ń bí movement yẹn mi sọ pé directly o allegedly. Ẹ jẹ́ ká ronú káwọn pípù yìí ká má bàa bàlúwa jẹ́. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ náà la ṣì wà lẹ́yìn ìgbà tí mo ṣe fídíò lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní tag mi sí àwọn fídíò kọ̀ọ̀kan wípé fearless talker he also make mention of Ògbómọ̀ṣọ́ is on gunpowder. Mo wá sọ wípé okay before I say anything ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yẹn náà. báwa mọ̀ tẹ́jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀ gbogbo wa dẹ̀ ní
kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín. Gbogbo alágbọ́ kan tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ wọ́n ní wípé Ògbómọ̀ṣọ́ is now sitting on a gunpowder bóde lè ṣe kí ni ó lè explode at any time. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń juxtapose it together pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́. ẹnìkan kan sọ fún mi wípé kí ló lè débi ọ̀rọ̀ pé Ògbómọ̀ṣọ́ is now sitting on a gunpowder. mo ní kẹ́ni yẹn ní sùúrù. mo ní nǹkan tó yẹ ká kọ́kọ́ béèrè ni wípé kí ni ọ̀rọ̀ tí àwọn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gangan jọ ń sọ. tó náà make a statement kan wọ́n ní kábíyèsí bàbá wọ́n ní ọ̀rọ̀ ìkàn yín kí ni ọ̀rọ̀ tó kan bàbá ọ̀rọ̀ wo náà ti ń bá bọ̀ tó fi wá di wípé wọ́n bá dórí pé Ògbómọ̀ṣọ́ is now sitting on a gunpowder. tẹ́ bá dẹ̀ wo yìí tí mo kọ́ post yìí ẹ máa rí i pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ni òun ni a fi post ẹ̀ ń gbà yẹn. but eléyìí ọ̀rọ̀ kan ni wọ́n ń sọ bọ̀ before kó tó di wípé wọ́n dé that particular junction tán fi ń dárúkọ gunpowder. ẹ jọ̀ọ́ tí mo bá rí anybody tó bá lè bá mi send the link full video just the link I will download the video ẹ fi yòókù lẹ̀ fún mi káwọn ẹ̀ṣẹ̀ wa juxtapose káwa mọ ìdí tí bàbá fi ń sọ̀rọ̀ gunpowder àti explosion because no matter the statement kò yẹ kí wọ́n lóru language yẹn wípé Ògbómọ̀ṣọ́ is on gunpowder àbí explosion kan máa ṣẹlẹ̀. mo sọ statement kan lánàá nígbà tí mo wà live mo ní irú ọ̀rọ̀ tí wọ́n sọ tán sọ wípé tẹ́ ẹ bá fi lè approve wa nǹkan tẹ́ ẹ bá fi lè approve nǹkan táwọn jàmọ́ mi fẹ́ kò lè sálàáfíà. mo ní rárá there are ways we talk. ó ní tá a ṣe lè lu àwọn statement kan tẹ́ bá kàn sọ wípé tẹ́ ẹ bá approve nǹkan táwọn jàmọ́ mi fẹ́ a máa ní issue o bracket that word issue nobody can see that word as a threat kò sẹ́ni tó lè rí issue a máa ní issue a máa mọ̀ pé ẹ sì jọ ń fa ọ̀rọ̀ mọ́ àyín lọ́wọ́ ni but the moment you said kò lè sí àlàáfíà you have threatened the peace of the state. tí o bá kí n ṣe wípé ìjọba wa gan tí ò fi bẹ́ẹ̀ wà active dáadáa mọ́ DSS tó bá yẹ ordinary person according to the way tí mo ṣe explain lánàá ní life tó bá yẹ ordinary person ló sọ statement kò lè sálàáfíà o wọ́n máa ti pick up ẹni yẹn because DSS máa sọ fún yín wípé that your particular statement has threatened the peace of the land. That's it. Ohun mo fi sọ fún everybody wípé we need to be watching our words. We need to be watching our statement. Now compare a máa ní issue o sí kò lè sálàáfíà o ṣé kò sí yàtọ̀. So that is just the difference. Fáwọn tó ń sọ fún mi pé mo gbọ́dọ̀ apologize ó dà kórí ń ta ogbó yín. ẹ lè lọ sí DSS office kẹ́ lọ sọ fún wọn pé statement báyìí ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ kán wá sọ fún yín wípé táwọn bá fẹ́ ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ àwọn máa gbé wọn. That's it. wọ́n kàn ń lo àwọn respect pé is a man of God ìgbà wọn kàn máa ń lo fún àwọn pastor yẹn àtàwọn ìmáàmù yẹn nìyẹn tó máa fi ń respect wọn. This man too kí lórúkọ ẹ̀ Mufti Ìwó náà a lot of statements táwọn náà ti sọ tí DSS bá fẹ́ iṣẹ́ wọn bí iṣẹ́ they will have picked them up. kí ni àwọn bandit fẹ́ sọ ara wọn dà lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kan san owó 1 billion sínú àkáǹtì kan ní orílẹ̀-èdè Benin Republic àti ọkọ̀ Hilux bọ̀gìnì 2 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ogun àwọn weapons bí ìbọn bí ọ̀tá bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán nílò kán dẹ̀ bá wọn fi sínú òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọn gan lè rìn káwọn èèyàn fàdá nípínlẹ̀ Ọ̀yọ́. àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà tí ò kẹun sọ̀rọ̀ akẹtàn káfí sa èrè tẹ́ ò bá gbàgbé mo sọ nínú fọ́nrán mi kan ṣáájú nígbà kan sẹ́yìn wípé kí ni wọ́n gbé Bùnmi wá ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yí Bùnmi ká tí wọ́n gbé wá láwọn tán sọ pé olórí ẹ̀sìn ìsìláàmù kan ni àwọn ẹ̀sìn terrorist ni àwọn nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n yí rọ̀gbà yí ká. ẹ ti gbọ́ bí wọ́n ti ń sọ sẹ́yìn wípé àní kí wọ́n kọ́ àwọn ọmọ ní ogun nílé kéwú kọ́kọ́ wọn bọ́n ṣe ń lò bọ́n ṣe lè tó bọ́n ṣe lè ṣe kinní kan. ẹ dẹ̀ gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń sọ wípé tí àwọn ọmọ àwọn bá wá wípé nǹkan báyìí làwọn fẹ́ tíjọba bá sọ wípé kinní kan kò wàhálà máa ṣẹlẹ̀ o nípa àwọn ò lè pèsè ẹ̀ now wípé Nigeria is a secular state. now mo fẹ́ béèrè nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ṣẹlẹ̀ àṣefọ́nrán
especially èmi yìí mo gbé fọ́nrán jáde wípé kí ni Bùnmi wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́, ìlú tó wà lálàáfíà. Tá ò bá dẹ̀ gbàgbé, ìpínlẹ̀ Ọ̀yọ́ ló gbé ilẹ̀ Yorùbá ró. Ohun tó bá fi mú tí wọ́n succeed ní Ọ̀yọ́ state, a jẹ́ pé wọ́n lè succeed ní gbogbo state tó kù nìyẹn. Ìgbàgbọ́ wọn nìyẹn. Now ó yẹ kí ìjọba pe àwọn tí wọ́n gbé Bùnmi wá sẹ́yìn wípé kí ni ẹni yìí wá ṣe. Tí wọ́n bá fẹ́ sọ, wọ́n á sọ wípé ọmọ Nàìjíríà kan náà ni gbogbo wa. Ẹ má gbàgbé, lótìtọ́ a lè jọ jẹ́ ọmọ Nàìjíríà kan náà, ṣùgbọ́n ìwà wa ò papọ̀, ọ̀rọ̀ wa ò papọ̀, ìṣesí wa ò papọ̀. Kò tí ì pọ́jọ́, kò tí ì póṣù tí Bùnmi wá o. Ohun tá a bẹ̀rẹ̀ sí ní rí nílẹ̀ Yorùbá, òun ni ìjínigbé, ìgbénilọ́pa, ìgbénilọ́ta. Now wọ́n ń béèrè owó rọ̀gùnrọ̀gùn. Ìjọba wo ló máa lajú ẹ̀ kalẹ̀ tá a kó èlò ogun fún terrorist, tá a fi sínú òfin pé wọ́n lè máa yan fanda? Ìjọba wo ló máa lajú ẹ̀ kalẹ̀ tí a lọ ra élọ́ọ̀sì fún wọn? Àkáǹtì tí wọ́n ní kí wọ́n sẹ́ndì owó sí ní Benin Republic, ta ló ní àkáǹtì yẹn? Ǹjẹ́ tí ìjọba bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Benin Republic, ǹjẹ́ kò ní mú àṣeyọrí wá? Ohun tí wọ́n sọ pé àwọn ò ní lò, ṣé kìí ṣe òun náà ni wọ́n ń kọ lẹ́tà sí? Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ pé òun ti ṣe tán nítorí àlàáfíà. Ó dá ìrù ẹkùn sílẹ̀, ó gbé lọ síwájú ìjọba, wọ́n buwọ́ lù ú. Ǹjẹ́ ẹ fún un ní àṣẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní fúlì? Ó ń pariwo, a ò gbọ́ nǹkan kan o. Bákan náà ni Ìbà Gani Adams tó jẹ́ olùdásílẹ̀ OPC náà ní àwọn ti ṣe tán, tó tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè jagunjagun ni. Ẹ̀yin ìjọba àti ẹ̀yin ọba wa, a ò gbọ́ nǹkan kan lórí ẹ̀. Tí ìjọba federal àti ti state bá sọ pé àwọn ò rí nǹkan kan ṣe sí i, ẹ̀yin bàbá wa tó jẹ́ ọba, ẹ̀yin kábíyèsí wa Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, Aláàfin tìlú Ọ̀yọ́, Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ẹ má gbàgbé pé àkókò yín leléyìí. Àwọn ọba tó ti lọ lórí ìtẹ́ tí ẹ wà yẹn, kó tó di pé ẹ̀yin dórí àpèrè bàbá yín, tó sì jẹ́ pé ẹ máa pẹ́ níbẹ̀, mi yín á gùn, tẹ́ ò sì ní fi àìsàn àti àlàáfíà lo àkókò tiyín, tí àkókò yín ò sì ní nira fún ìlú. Ohun tí àwọn ọba yẹn ṣe kí wọ́n tó gbéṣẹ̀, ìtàn rẹ̀ ń bẹ nílẹ̀ títí di òní. Tẹ́yin náà ò bá gbàgbé, ẹ̀yin àgbàbọ̀ ẹ̀ sọ wípé ọ̀rọ̀ lónìí, ìtàn ló máa ń dà lọ́la o. Àkókò tiyín rèé, ẹ má jẹ́ kí àwọn ajínigbé wá kọ ìtàn burúkú kalẹ̀ fún yín ní àkókò tiyín. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹ bá wa tọ ìjọba lọ, ẹ bá wa tọ ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu lọ, ìjọba Ṣèyí Mákindé. Tẹ́ ẹ bá mọ̀ pé ò ní nǹkan ṣe, ẹ fi àwa ọba kalẹ̀. Àwọn balógun ń bẹ láàfin. Olóyè Sunday Igboho náà ti ṣe tán. Ààrẹ Gani Adams lòun ti kọ lẹ́tà fúnjọba láti bí 3 years ago pé ẹ ṣíwùn lẹ̀. Wọ́n ní kò sí nǹkan kan. Bóyá kẹ́ ẹ lọ gbàṣẹ fún wọn látọ̀dọ̀ wọn kí wọ́n wọgbó láti lọ kó àwọn ọmọ ọlọ́mọ jáde. Tàbí ṣe bá ṣe máa bá a lọ leléyìí. Àkókò tí yín ni o. Ẹ̀yin àgbà náà sì bọ̀ ẹ sọ wípé ọba tó jẹ́ tìlú tòrò, wọn lórúkọ rẹ̀ ò ní parẹ́. Ìtàn burúkú ò ní lélẹ̀ nípa tiyín. Ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba Àbújá federal, ẹ jọ̀wọ́, à ń bẹ̀ yín ni, ẹ bá wa tètè gba àwọn ọmọ ọlọ́mọ jáde. Ẹ bá wa gba àwọn jáde. Ìkan ló tún ṣẹlẹ̀, kidnapping lọ́sàn-án gangan, wọ́n tún kidnap èèyàn nínú Ìbàdàn lọ́sàn-án láàrin ìgboro. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì júlà mú tó ń sin. Ẹ bá wa wá nǹkan ṣe sí. Tẹ́ bá mọ̀ pé kò sí nǹkan kan, ẹ jáwọ́ security, ẹ jáwọ́ ojúṣe yẹn lẹ̀ fún àwọn ọlọ́dẹ wa, irú ẹ̀kọ́ Gani Adams, àwọn OPC láti ṣiṣẹ́ tí wọ́n gbà. Tẹ́ bá mọ̀ wípé ẹ ò ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa, because ọjọ́ ti ń gorí ọjọ́ o. Á dára fún wa lórúkọ Jésù. Ẹ ṣeun gbogbo àtàdìjọ farabalẹ̀ tí a wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin, nípele láwẹ́láwẹ́. Gbogbo àwọn tó ti sọ̀rọ̀, tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ náà àbálọ àbábọ̀ olórí àwọn ẹlẹ́sìn Islam ló dálé lórí. Orí wọn náà ni gbogbo ẹ̀ dálé. So ká wá padà sórí ọ̀rọ̀
tí alájà Mariam Balógun sọ fídíò àkọ́kọ́ tẹ̀ wò ṣé kò wá rí bẹ́ẹ̀ lóòótọ́? Ohun tó jọra wọn la fi ń wéra wọn. Èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀lírí, adíngbọ́nọ́kú ó jọ imí alábàáhùn. Ṣé kò wá jọra wọn náà lóòótọ́? Ṣé kì í ṣe ẹ̀yin olórí ẹ̀sìn nínú Islam? Ṣé ẹ̀yin kọ́ lẹ bà ti àwọn mùsùlùmí jẹ́ pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ti wò yìí, pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ti rí yìí? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́, ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ kọ́, ẹ jẹ́ ká sọ ní comment section. Ọ̀rọ̀ èébú kọ́, ọ̀rọ̀ èpè kọ́. Ẹ já sọ ní comment section. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ní pé ẹ gbà pẹ̀lú ohun tí ẹ ti rí, tẹ́ ti rí nínú fídíò ẹ ti gbọ́ yìí, kí wá ní way out, kí ni àmọ̀ràn yín fún àwọn olórí ẹlẹ́sìn? Ẹ sọ ní comment section. Ṣèbí kan ló ṣe celebration over 30 years tó ti ń tọwọ́ bọ bíbélì, tó ti ń tojú bọ bíbélì, tó ń pe Jésù lóríṣiríṣi orúkọ, tó ń yí bíbélì kodò, tí ò rán ohun tó wà nínú kùránì kó máa fi kọ́ àwọn èèyàn, kó máa fi ṣe wáàsí fún wọn, ṣùgbọ́n tó jẹ́ pé máa tojú bọ ẹ̀sìn ẹlẹ́sìn ni. Ṣé rí wàhálà tó dá sí yín lọ́rùn? Àbí tí n bá béèrè lọ́wọ́, tí n bá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀sìn máa ń ẹ̀yin mùsùlùmí, how market? Ṣé Islam wá ń gbèrò ní? Ṣé ó ń gbèrú sí nísìn àbí ó ń wálẹ̀? Àbí ká tẹ̀ sọ pé ó tiẹ̀ ti jábọ́ gan? Ká tẹ̀ sọ pé ó ti ṣubú gan, because ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń sákò nínú Islam. Gbogbo àwọn èdè tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti ń bá wọn tú sí Yorùbá, MS Baba tó ti bá wọn tú sí Yorùbá, Evangelist Noah, Prophet Makanjuola, tí wọ́n ti ń bá wọn yànnànú ẹ̀ dáadáa, tó jẹ́ pé àwọn tó wà nù mùsùlùmí, àwọn tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá ń rí àwọn nǹkan tó wà nù kùránì, kí ni iṣẹ́ gbogbo àwọn nǹkan táwọn bí ṣe tí ò dá láwùjọ, tí ò ṣe mú yangàn. So ta ló dẹ̀ fà á? Bàbá Akéwúgba Gold wọ́n ti kìlọ̀ fún yín pé mùsùlùmí onílé gíláàsì ni wá, ẹ má jà ṣeré òkò. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nínú àwọn àfáà yín, àwọn olórí yín, wọn ò gbọ́, wọ́n dẹ̀ ti wá da sílẹ̀ báyìí sìn. Àfàgbòkẹ́yìn àparò ni, òun ojú wa òun lójú rí. Ṣé ẹ ti rí báyìí? Ọlọ́run á bá yín yanjú ẹ̀ o. Tó bá dẹ̀ wá lẹ́ni tó ti sún nínú yín ṣá, nínú ẹ̀yin mùsùlùmí, àyè wà lọ́dọ̀ Jésù o. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a sì di ẹrù wíwo lé lórí. Ó ní ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ tèmi, ó nítorí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi ń ṣe. Ẹ gba àjàgà mi sí ọrùn yín. So àyè wà lọ́dọ̀ Jésù o. Ó ń pè yín o. Ó lẹ́nikẹ́ni tó bá tọ̀ mí wá, èmi kì yóò tàánù bó ti wù kórí. Ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. So ẹ wá sọ́dọ̀ Jésù, you are welcome o. A gbà yín sínú agboolé Kristi o. Kẹ́ máa gbégbé ayé ọ̀tun, ìgbé ayé àlàáfíà, ìgbé ayé kò sí wàhálà, kò sí ìnira, kò sí ilé koko, kò sí wípé bí o fi Islam múlẹ̀ wọ́n pa ọ́ nínú Christianity o. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. À ń jà fún Ọlọ́run wa, à ń jà fún Jésù. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wípé ẹnìkan bú Jésù wọ́n wá, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Àlàáfíà nínú Kristi. Oore ọ̀fẹ́ Ọlọ́run dẹ̀ máa ṣe kíni, á máa pọ̀ sí lórí ayé yín. So you are welcome. God bless you. Láìpẹ́, a tún padà wá ní àlàáfíà.